ẹ káàsán gbogbo ojú tó wò wá àti gbogbo ojú tó ń wò wá ẹ kú iṣẹ́ òní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ la máa ń gbé ètò wọn wá orúkọ tèmi ni Fálolú James a gbé àlejò pàtàkì wá sí orí ètò wa ní òní ọ̀gbẹ́ni bàbá wa olóyè Mr. ẹ̀dọ́sà ẹ dárúkọ yìí gbogbo àwọn èèyàn mọ̀ orúkọ yìí káwọn èèyàn gbà àfọkàn sí ìkàkà ṣe. olóòtú ẹ̀ka sùn àpò ojú ọjọ́ tèmi kí wá pé tí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ojú ọjọ́ láyé. Orúkọ tèmi ni Sunday Akọ́ládé tí wọ́n mọ̀ sí Tọ́mì nílẹ̀ yìí wáyé ẹ̀sùn náà. ẹ ṣe gbèsè a mọ̀ wípé ẹ ní òye ju àwọn tá a gbé wá sí orí ètò ní ilẹ̀ yìí wá nípa àwọn Fúlàní bó ṣe ń pa àwọn ènìyàn wọ́n fi ìbọn dára sára ẹ̀ náà ọ̀dẹ̀ mú àdá ọ̀dẹ̀ ń gé àwọn ẹ̀rí níbi báwọn pé kí lè rí sí i tó yàrá ní pé wọ́n ti da gbogbo màálù wọ́n ti da gbogbo ẹ̀ lọ nísìnyí ó bá kọ àwọn nílẹ̀ yìí ọba yẹn sí ṣùgbọ́n tó kọ́ lọ́wọ́ pé àwọn èèyàn nílẹ̀ àwọn kábíyèsí àtàwọn èèyàn tuntun náà ti dá sí ọ̀rọ̀ náà kí lè ní yí sí gẹ́gẹ́ bí lọ́dọ̀ pé kí ìtọ́ ìbá lè dáwọ́ dúró torí wọ́n ti fi hàn léṣe jọ́sà òun ní kí n bèrè lọ́wọ́ yẹn sí. ẹ ṣeun olóòtú kú ohun ṣe rí Ọlọ́run ṣàmù wa ní orílẹ̀-èdè àṣírí bí ìbá ṣe gẹ́gẹ́ bí rògbòdìyàn tó ń lọ lórílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ Fúlàní ó pààyàn wọn kidnap wọn gbéyàn tá a bá wò ó láti ìgbà ìwáṣẹ̀ ẹ rí i pé gbogbo eléyìí ò sí níbẹ̀ ṣùgbọ́n nígbà tó yá tómi bẹ̀rẹ̀ sí ní wọnú omi tẹ́já ń wọnú omi tí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàpọ̀ mọ́ra wọn a ó rí i pé oríṣiríṣi bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ Yorùbá dẹ̀ máa ń pòwe kan pé oko òun jẹ́ ti bàbá àtọmọ kó má làálàá kó má nàá tó ṣe bí òkú. ẹ̀rí bùkà nígbà tí àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ti wọlé ṣùgbọ́n bàbá tó wò ó ní ojú ìwòye mi nípa àwọn olórí wa ní ilẹ̀ Yorùbá àwọn ọba wa àwọn baálẹ̀ wa àwọn àgbààgbà wa àwọn alágbára ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ti fi ipò wọ́n ti fi ṣe ayé jẹ ọ̀pọ̀lọpọ̀ ti fi owó wọ́n ti fi ra àwọn nǹkan tó yẹ kí ó jà lùmọ́ nínú wọ́n ti fi gbà mọ́ wọn lọ́wọ́. Tá bá wò dáadáa a rí i pé nílẹ̀ Yorùbá tá a wà yìí mo kàn lè sọ pé ọ̀dàlẹ̀ ló pọ̀ jù bẹ́ẹ̀ni ọ̀dàlẹ̀ ló pọ̀ jù kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ jẹ́ tá a ní jẹ́ tá bá wò dáadáa gbogbo nǹkan tá a ní ayé náà ló parí ayé ló mọ̀ ẹnìkan ló ń jẹ́ wọn ayé ni lọ́mọ ayé gbogbo ẹ̀ mọ̀ bá a kọ́ gbogbo alẹ́ bá a fi gbogbo ìwà ìkọ́lé sí ká padà lọ sí kó bá lọ fi kó kọ́lé sí ká padà lọ sí gbogbo ká lọ kọ́lé sí ká lọ sókè òun ká lọ kọ́lé sí ayé náà ní ìjọba parí. ṣùgbọ́n àwọn àgbààgbà tó já wọn bá wa àwọn olóyè wa àwọn olóṣèlú wa wọn ò rú àwọn nǹkan wọ̀nyí wọn ò lọ́jọ́ ọ̀la wọn. nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ pé àwọn kinní wọ̀nyí wọ́n wọlé sí wa lára. ok for example a rí pé ọmọ Yorùbá ẹgbẹ́ wa míì lábúlọ bá Fúlàní pé má wọrí mo mọ̀ tó má gbégbà mo ká ti fi mi lówó. So àwọn nǹkan wọ̀nyí ti bà orílẹ̀-èdè wa jẹ́ ó ti balẹ̀ Yorùbá jẹ́ Yorùbá àìnú ara wa ọ̀dàlẹ̀ ni wá bí ta ti jọjọ́ kó ta ti tó ń sọ̀rọ̀ nísìn tàbí wọn pé kí ló fẹ́ sọ ta lòun mo mọ̀ ìmọ̀ bàbá kí ní lókè pàánù ni. So àwọn nǹkan wọ̀nyí ló yí wọnú ara wọn. wọ́n máa wá ìtàn tó yí ìtàn ó yẹ nítorí owó àwọn tó fà á ní láwọn àjèjì fi wọlé sí tọ́bí ń ṣe wá báṣubàṣu kí Ọlọ́run kó ṣàánú wa kó lè ràn wá lọ́wọ́. ẹ ṣe gan ní ọ̀sẹ̀ tó kọjá sáàdì àárọ̀ ní ìgbésẹ̀ mọ́ àwọn ìgbógílà yẹn wọ́n lé àwọn kan pọ̀ ọ̀fẹ́ tó 200 ẹni ẹ wá yàwó wá sẹ́ni síbẹ̀ sí mo gbọ́ wípé ẹgbọ́n díẹ̀ kankan rẹ̀. kò ṣàìláyé mo ṣàlùmí mi ò sọ pé mi ò gbọ́ mo gbọ́ so kò sí nǹkan tó yẹ kó rí bẹ́ẹ̀ ara nǹkan tá à ń sọ náà àwọn ọ̀dàlẹ̀ Yorùbá ló fà ṣé ó yẹ kí àjòjì
ó lé ọmọ onílẹ̀ kúrò lórí. ẹ àfẹ́kùsà mo gbọ́ wípé táwọn fẹ́ràn láti wọlé Yorùbá ló ń lídìí wọn. má sì lọ fún kán wọlé ní òru. òun náà ni a ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan nítorí pé ọ̀dàlẹ̀ ni wá nínú ara wa àwọn tó kira káàkiri ajókòó ká bá sọ̀rọ̀ káàkiri ká jẹ tára dénú ṣùgbọ́n àwọn Yorùbá ìlà fi ń jẹ ta. èèyàn kan sọ lórílẹ̀‐èdè yìí ó ní pé tọ́ba ní wọ́n ń ṣe nǹkan bí kan wọ́n ń pariwo tọ́ba ní ṣe Yorùbá ni tọ́ba tí Yorùbá olóhùn wọlé wọn sùn torí pé Yorùbá nínú ara wa. òun ló fà á lónìí tó fi jẹ́ pé a ní aláṣẹ tó fẹsẹ̀ múlẹ̀ ní ilẹ̀ yìí wa nítorí pé nínú ara wa. ìdí tó fi ń péye wa ní ilẹ̀ yìí wa òun ni pé ààyè ọ̀rọ̀ wa ò yé wa ọ̀rọ̀ wa ò yé ara wa bí tá a bá ti jọ jókòó tá a ti fàkókò sí a bá débi ọwọ́ ò ní tó mọ́. kò jọra wọn lóòótọ́ kò yé ara wọn lóòótọ́. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wa ò yé ara wa. ẹgẹ́ bí akọni tó lọ Gbẹ́ngà Adébóyè tó ní orúkọ Yorùbá orúkọ téèyàn gbọ́ tí àyà mi máa kàkẹ́rẹ́ wọn náà fi fún kọ wá fọrẹ akẹ́kọ̀ọ́ kọ́la sí ṣùgbọ́n ìbánu wọn kan kò dọ́gba ẹ ṣé gan ìbéèrè tó kù fẹ́ gbé nípa bàbá wa olóyè Sunday Igboho àtúntò kí wọ́n ti wọ́n ní àpàtì dákẹ́ àbọ̀ṣe yẹn kan mọ́ ṣé lóòótọ́ ni. tá a bá wò ó dáadáa a lè pé bí ọ̀sẹ̀ mélòó kan bàbá lọ gẹ́gẹ́ bí láti lọ fara nísìnyí ní ilẹ̀ òkèèrè mo dẹ̀ wà wọ́n tábí wọn kan náà láti ilẹ̀ òkèèrè pé wọ́n sì wà síbẹ̀ sí láti ṣe ṣùgbọ́n lórílẹ̀-èdè wa nítorí mo ti sọ mo máa sọ torí pé Yorùbá ni gbá Yorùbá ni gbá ọ̀rọ̀ ò yẹra wa tí olóyè Sunday Igboho bá ní àwọn fẹ́ jà takuntakun àwọn fẹ́ ṣe jù bí agbára tàwọn ṣe mọ́ lọ ṣé ẹ mọ̀ pé tí Yorùbá ṣọ́ra rẹ̀ omi lè tẹ̀yìn òbí ìdí nìyẹn tó pé Yorùbá a ò nínú ara wa ẹ rí i pé nínú ọ̀rọ̀ olóyè wa Sunday Igboho máa ń sọ pé ẹ jẹ́ kẹ́nu wa kò ká fìmọ̀ ṣọ̀kan ká kí ọ̀rọ̀ wa yé wa ṣùgbọ́n ẹnu wọn ò kò àwọn alágbára òdìdé so àwọn ọmọ ẹ̀ ó máa jẹ́ kó rẹ̀yàn ni wọ́n dẹ̀ ní kú iṣẹ́ báyìí ló máa ń mú orí iṣẹ́ yá. bẹ́ẹ̀ni ó ṣe jẹ́ ní. àtẹ̀lé pẹ́lú ọlọ́run pé ìròyìn tí mo tẹ̀ gbọ́ ní àárọ̀ yìí gbogbo àwọn lọ́balọ́ba ti sọ̀rọ̀ kódà kan Tinubu kan sọ̀rọ̀ pé kò mẹ́tọ̀ kí Fúlàní máa gbé ìbọn dání inú mi tẹ̀ dùn pé gbogbo wọn ti fi ìmọ̀ṣọ̀kan báyìí mo tẹ̀ nígbà wọ́n gẹ́gẹ́ bí òye tẹ́yìn náà ní mọ̀ pé ilẹ̀ Yorùbá ti wá ní ìdá máa fi ká di ọ̀rọ̀ lálẹ́ ìdílé wò pé àmọ̀ràn wọlé lè gba wà ní orí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kẹ́tẹ́ wá dà nímọ̀ràn gọ́vùnà wa ọmọọba àtàkàbọ́dún ìdẹ̀ ìtàn wa ọ̀dẹ̀ promise wa pé ọmọ àṣekàn adébọ́gá àti ìlú kan náà ẹni pé àwọn ìjálẹ̀ kejì àwọn ọlọ́pàá ti bá mẹ́ta mú ọ̀dọ̀dọ̀ náà àwọn ọlọ́pàá wọn ti pín wọn káàkiri wọ́n ti fún ọ ní àwọn mọ́tò ọ̀gbálẹ̀ báwo pé irú orílẹ̀ wo lẹ́fẹ́ gbé fún ọ lẹ́bí kò tọ́ ṣe torí ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣèlérí tí kì í múṣẹ́ o wọn inú mi kọ́ dùn pé kí lẹ́yìn fi sà. a dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún fún ipa ribiribi tán kó ní ìpínlẹ̀ Ògùn lápapọ̀ àti Yewa a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ipa ò ní kú wọn ṣùgbọ́n kán túbọ̀ bá wa tẹ̀síwájú sí láti kó àwọn agbófinró tó ṣe tó ní láti kó wọn a nílò àwọn sójà tó máa wà ní ṣẹ́kíkọ̀ ìdíkàgbé láàrin ìlú tí pé táwọn èèyàn bá ti lọ sọ ọkàn wá lè balẹ̀ iṣẹ́ tó ń wà fún nìyẹn a nílò àwọn yẹn náà nílò àwọn kíní wọn ní wọlé lóru òru náà máa ń wọlé wá ṣàwọn èèyàn ní jàǹbá. ọ̀lẹ́ ni wọ́n. so a nílò àwọn àwọn ológun Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ wọ́n ṣe gan. èyí kejì tó tún kù bẹ́ẹ̀ ṣe rí àdúgbò lọ́sà Dàpọ̀ Abíọ́dún wípé wọ́n ti pé irú èèyàn bẹ́ẹ̀ ló pọ̀ nínú gọ́fúnà ẹ̀rọ pé lọ inú tèmi kọ̀ pé wọ́n ṣì lè rí ọmọ ṣe tẹ́ bá dé ọ̀dọ̀ wọn ẹ sọ pé gbogbo ìwà lápapọ̀ á kí wọn pé well done sir ẹ bá dábẹ́ fáwọn èèyàn. oníyanṣe ọlọ́pàá ṣe àwọn tájẹ́ náà kọ́ ẹ̀dínú mo lè fi wọ́n alẹ́ pé ẹ ṣe tẹ́ fi farabalẹ̀ láti gbọ́ wa lágbọ́ Ọlọ́run orílẹ̀-èdè Nàìjíríà òkú ní bàjẹ́ kùtẹ̀ ní dàrú ìwọ lápapọ̀ gan lágbọ́ Ọlọ́run àbá wa tó gbogbo àwọn tí inú wọn le tí èrò burú wà nù Ọlọ́run àbá wọ̀ nù wọn so àwa náà ká ó ti lọ́wọ́ ń gbé ká ṣọ́ra wa ká jókòó síbi tó yẹ ká jókòó sí ẹja ká má hùwà ìpáǹle ká má hùwà bámbámoyó ìmọ̀wẹ́ nìkan ò jẹ́ Ọlọ́run á máa ràn wá lọ́wọ́.
mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Mubadaka Abíọ́dún pé wọ́n ṣe gan thank you so much ẹ ṣeun gan. ẹ ṣe kàṣà a máa rí gbà mo ní ọ̀rọ̀ pé dábàá tó pè ẹ ọ̀ tó wá. ìyára lè wá adúpẹ́ Ọlọ́run fún bàbá wa ẹ̀gbọ́n wa Mr. Sunday Akulade tàgbà sí orí ètò orúkọ tèmi náà yìí dà Fálórí James náà lórúkọ tèmi ẹ ti máa retí wa ní ọ̀rẹ́ tó ń bọ̀ a tún gbé ẹlòmíràn wá sí orí ètò ń gbọ́ wípé Ọlọ́run yóò fún wa ṣe ó dàbọ̀.